Eriwoya, ayagbo ayato, eriwoya. Eriwoya, ayagbo ayato, eriwoya. Eriwoya. Àríbá ti ṣe àwa rọ́nà gbégbá. Ọmọ wa ò ní yàn kú, ẹ bá mi máa pín o bẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi. Ṣé ń gbọ́ dáadáa? Ẹ jẹ́ akéwì ìwòyà, èríwòyà, àyàgbo àyàtọ̀ èríwòyà, ébà. Àfọmọ yóò lè ìfà òòrè, ẹ bá mi máa pín. Àfọmọ yóò lè fà òòrè, àfọmọ yóò lè fà. Àfọmọ yóò lè fà òòrè. Ó máa sẹ́ni méjì tó ló ń bẹ ọ̀sẹ̀ òkú. Ẹ bá mi máa pè é. Ṣé ni. Ẹ má jẹ́ kán fúláàgì wa o, ẹ bá wa máa ju love and like o. Àwọn olóṣùkà títí dé o. Ìrànjẹ́ òde ò rí jẹ́ lùdì. Owó dáhùn wá ìlújú ló wà. Ìrànjẹ́ òde ò yí kí ẹ lùjù. Ire gbogbo táwọn wá ẹ̀lú jù ló wà. Ìrànjẹ́ òde ò yí kí ẹ lùjù. Àfọmọ yóò lè fà òòrè. Àfọmọ yóò lè fà Bàbá mi Adé ọmọ ọba ẹ ṣeun jàre. Orí Ifá ti kúrò ní ẹ̀yẹ o. À ń sọ pé ó ti kúrò ní ẹ̀yẹ kò yẹ kó fẹ́ yé yín, kò kí ń yẹ́rù. Orí Ifá ti kúrò ní ẹ̀yẹ. Ẹ̀mí àgbọ̀n mi ẹ̀yin èèyàn o. Tó bá jẹ́ ká ṣe eré Ifá. Ọ̀gá mi bá nìyí ọ̀ṣẹ́ àwòkọ. Ìbà. Tó bá jẹ́ ká ṣe eré Ifá. Ọ̀gá mi bá nìyí ọ̀ṣẹ́ àwòkọ. Ṣé mo ipa náà yìí ló dàbí kí n tan náà yẹn? Èwo lẹ prefer? Ẹ choose. Ṣé báyìí lẹ prefer? Àbí báyìí? Tó ń péjú owó gbàgbà. A kú àjálẹ̀ o. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jìn, bẹ́ẹ̀nìyàn ò bá ronú jinlẹ̀, kò lè bá wa kọ́, kò lè bá wa kọ́ òye. Aláròjinlẹ̀ lórí Ifá yìí wà fún. Òun lórí ìṣẹ̀ṣe wà fún. Ébà, 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 ébà. Ṣé kí n tanná lẹ prefer ni àbí mo ṣe wà yí wà òkè? Ẹ wo méjèèjì yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni àfọmọ tó ń yọ nílé Ifá. Meanwhile, ẹ bá mi dáhùn ìbéèrè mi. Ṣé mo ṣe tanná yìí, mo tanná báyìí, mo tan side light báyìí?
àbí kí n pa èwo lẹ like. Àwọn olóṣùká yìí kí ló dé tó yẹ pé tẹ bá débì kan wọ kílù mọ̀ ni tó bá ń pè yàn lábì fún rádaràda eníwà á tiẹ̀ máa gbìyànjú díẹ̀díẹ̀ kó máa pa fún ẹ mọ́ ẹ ṣe wá joyè sàǹdókò èèyàn báyìí sàǹdókò èèyàn nìkan lára ò kì í dùn tára ò kì í lọ tí ò ní tìjú anyway ṣá ẹrú ò kì í ní tìjú ṣá bó ṣe máa ń rí nìyẹn mo kí gbogbo yín o tí ẹ darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé ẹ bá wa máa pín gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá lórí ìṣẹ̀ṣe làgbà àti ìṣẹ̀ṣe làgbà tuntun ẹ máa tẹ love and like nítorí àwọn olóṣùká tí wọ́n bá ti dé ibì kan iṣẹ́ tí wọn ò pé méjì kò ju wípé kí wọ́n máa flag ètò lọ ni nítorí wọn ò fẹ́ gbọ́ ohun tí kí n tanná òkè ẹ ṣeun bàbá mi Emmanuel Olúwọlé wọ́n ní kí n ṣáà tanná mo ti tanná eléyìí lẹ prefer ìyẹn ti dim jù ó ti dà ẹ fẹ́ máa rójú mi ketekete kẹ máa wò la ojú mi ìlà eégún ìlà yìí wọ́n fi bú mi tó ní kékeré tí ò sì sí kankan nù wa tó kọlà nídìílé wa yàtọ̀ fún èmi ẹ bá mi máa ju love and like I love you so much ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí wípé àwa kì í kánjú láti ṣe nǹkan tiwa a máa ń bẹ̀rẹ̀ láti júbà nítorí wípé ẹ̀yin àgbàlagbà náà lẹ máa ń sọ wípé ewúrẹ́ tó wọlé tí ò kágò ìyẹn dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò ìyẹn dẹran àmújẹyán kémi Òṣàtọ́lá Abímbọ́lá ọmọ wọn nílùú Ìpẹ̀rù kí má bàa dẹran àmúso kí má dohun àmújẹyán òun lèmi ṣe ń júbà kí n tó wọnú agbami ètò nígbàkigbà Olódùmarè náà là á kọ́ kì òun ni bẹ́ẹ̀ ni ìbà rẹ Olódùmarè Olódùmarè ìbà Olódùmarè ìbà Olódùmarè ìbà Olódùmarè ìwọ lọba gbogbo àgbáńlá ayé pátápátá kábíyèsí rẹ Olódùmarè mo júbà rẹ Olódùmarè mo fẹ́ wọn àgbọnú agbami ètò lọ jẹ́ kójú mi sọ jẹ́ kójú mi ṣe Olódùmarè ìwọ lọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé káàfàtà torí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè síwájú irọ́ lásán pátá gbáà ni wọ́n fẹ́ pa bẹ́ẹ̀ ni Olódùmarè mo júbà rẹ o jẹ́ kó máa jú mi ṣe o torí wípé kí ni ẹ̀yin àgbàlagbà náà lè máa ń sọ wípé àdáṣe ní hun mọ ìbà ò gbọdọ̀ wọn ọmọ ẹ̀mí mo júbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé mo júbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ oòjíire gbogbo ọrẹ ayé gbogbo ọ̀sìn ayé ìbà ni mo ṣe mo júbà gbogbo ẹ̀yin babaláwo mo ṣe àbọrú àbọyè àbọ̀ ṣíṣe o kẹ́ ẹ jẹ́ kí n yè kẹ́ ẹ jẹ́ kí n máa bọrú kẹ́ ẹ jẹ́ kí n gbó kẹ́ ẹ jẹ́ kí n tọ́ gbogbo ẹbọ mi kó máa ṣẹ sí tolóore láṣẹ Èdùmàrè mo júbà gbogbo ẹ̀yin jáwéjáwé ẹ̀yin jáwéjáwé ẹ̀yin wàgbòwàgbò tí a mọ̀ sí ẹ̀yin oníṣègùn wa mo ṣe omi ṣàǹṣìgùn ẹ jẹ́ kó máa jẹ́ fèmí náà bó ti ń jẹ́ fún yín láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olórìṣà wa mo júbà yín o mo ṣe èèpà òrìṣà gbogbo ẹ̀yin jagunjagun wa mo ṣe lóògùn ọ̀fẹ́ o gbogbo yín pátápátá ni mo kí gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa tí ẹ di ipò kan àbí ìkejì mú nínú ìṣẹ̀ṣe tí mi ò rántí máa kí yín nínú gbogbo ètò mi kì í ṣe ti ìgbéraga o gbogbo yín pátá náà ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tá à ń kí yín ajúbà yín o àfi tí mo bá dá ṣe báyìí òun ni kóró má ṣàìgbà o ojúbà ọkùnrin ilẹ̀ káàárọ̀ oòjíire ìbà obìnrin ìbà ọmọdé àgbàlagbà oyún inú àṣẹ ẹ̀dí ẹ jẹ́ kó máa jú mi ṣe mo júbà gbogbo òrìṣà tí à ń péjú bọ ní gbogbo àgbáńlá ayé gbogbo òrìṣà tí à ń péjú bọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ jẹ́ kó jú mi ṣe ọ̀rọ̀ inú igi ọ̀rọ̀ ilé Ifẹ̀ ọ̀rọ̀ inú afẹ́fẹ́ ọ̀rọ̀ inú omi ìbà ni mo ṣe o ọkọ́ tí a fi kọ́kọ́ ro gbogbo ilẹ̀ kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire ìbàdá tí a fi kọ́kọ́ ro gbogbo ilẹ̀ kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire ọ̀wọ̀ èyí tí a fi kọ́kọ́ gbálẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire tá a gba tó mọ́ tekéteké ìbà ni mo ṣe o ẹ jẹ́ kó jú mi ṣe mo wá júbà ìyámọ̀pó ìbà ìyámọ̀pó ìbà ìyámọ̀pó ìbà ìyámọ̀pó ìbà ìyámọ̀pó èyí tó doríkodò tí ò ṣomi mo júbà ìyámọ̀pó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje gbogbo lákìrìbọ̀tò aláìlójú awẹ́ ìbà ni mo ṣe gbogbo ṣokóṣòbò pátápátá
ojúbà yín o, jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní ọmọ ìbá gbọ́dọ̀ wọ́n mọ ẹni. Mo wá kọjá lọ sọ́dọ̀ ẹ̀yin ìyá mi ọlọ́mọ, àrẹ̀mọ, àpọ̀nmọ, má jẹ́ kẹ́sẹ̀ ọmọ wọ́nlẹ̀. Ẹ̀yin ìyá mi olójú àrẹ̀mọ, ẹlẹ́yìn àrẹ̀mọ, olórí àrẹ̀mọ, ẹlẹ́nu àrẹ̀mọ, onímọ̀ àrẹ̀mọ, alára kìkì àrẹ̀mọ, ọlọ́mọ àrẹ̀mọ, gbogbo ara kìkì àrẹ̀mọ nìyá. Mojúbà yín, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Torí èmi ò ṣàtọ́lá Abímbọ́lá. Mo ní wípé ẹ̀yin ìyá mi, ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta. Mo ní ẹ̀yin lolókìkí gbogbo ìgbà tí gbogbo aráyé wá mọ̀ yín sí olókìkí òru. Èmi ò ṣàtọ́lá sọ wípé kò sígbàkígbà lóòrèkóòrè lásìkò kásìkò tó bá wọ ẹyẹ ìyá mi, òun ló lè fò tí ò ní forí sọ̀gi láéláé, torí wípé kí ni èèwọ̀ ni. Mojúbà yín o, ẹ jẹ́ kó máa jú mi sọ, ẹ jẹ́ kó máa jú mi ṣe. Ẹ má wàá gbàgbé o, ẹ ní ẹran ìlàjẹ lọ́wọ́ ni òun ni mí, kí má bàa kí máa di asín, kí má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó. Ẹ ní kí máa di ọ̀gà nígbà mìíràn, kí má bàa dẹran àsè lọ́bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi wípé tó bá ti ń má kèrè tí ò bá ti jọ kọ̀ǹkọ̀, wọ́n máa ń jù ú lẹ́nu. Ẹ jẹ́ kó máa rí bẹ́ẹ̀ fún mi o, ẹ jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ fún mi o. Ẹ jẹ́ kí n máa sọ báyìí, kí n máa rí sọ, kó má hùn mí rárá, nítorí wípé gonogíní báyìí òun ládìyẹ ń toko ìmọ̀ bọ̀. Adìyẹ ò kí ń lọ sékè ìmọ̀ kó fara kéèmọ̀. Ẹ má jẹ́ ń fara kéèmọ̀ tọmọtọmọ, tọkọtọkọ àtèmi náà. Ẹ máa dáàbò bò mí. Ẹ má gbàgbé, èmi kàn ń lanu ni. Àwọn irúnmọlẹ̀ ló ń sọ jáde. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀. Tẹ bá ń wá ẹni tí ẹ máa bínú sí àbí ẹni tẹ́ ẹ máa bí, àwọn tẹ máa lọ bá náà nìyẹn. Ẹ jẹ́ ká fi etí wa gbọ́ bàbá wa yìí tí wọ́n kí àwọn ìyá wa, àwọn ìyá mi. Ó máa ń dùn mọ́ mi láti gbọ́. Ẹ bá a gbọ́. Ẹ má sá lọ. Rárá, ilé ìkọ́ ni mo fẹ́. Ẹ má bínú. Ẹ má sá lọ, ìgbà yẹn lẹ máa sá lọ pé àwọn ti ń dárúkọ àwọn ìyá o. Wákàtí wọn la wà yìí. Ẹ lọ rí ẹ bọ̀ rí. Igun parí gègé ẹyẹ ayé. Olókìkí òru ẹ̀yin lọ pàpà pààrà. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lọ̀kan yìí àforúgbéni níjà. Ẹ̀yin ẹyẹ ragajigi tí ń fò lókè rẹ́gírẹ́gí. Kábíyèsí o, mo gbèdí o. Oríwojiwo ìyá mi Òṣòròǹgà. Adìyẹ mi ò mọ̀ pé òun àṣọ jẹ làṣà ń wá mo ṣe bẹ́ẹ̀ yí oko tí ń bá ní wo mọ́ ní. Ihò rẹ̀ ni wí fún mi pákíjú kọlọ̀rọ̀ sílẹ̀ ayé ìrùn bá ti tẹ̀ jẹ́jẹ́ ń jẹ́jẹ́. Ọmọ awo mi ò mọdò wẹ̀, ọmọ awo mi ò mọ̀ pẹ̀kun odò. Ẹ̀yin làgbà awo tó má wẹ̀ já bèbí odò. Ẹ̀yin làgbà awo tó mẹ́sàn-án nì tó mú kọ́ńkọ̀ lódò. Ìyá mi Òṣòròǹgà mo wá lónìí ìwúre mò ń tọrọ. Ìyá mi Òṣòròǹgà mo wá lónìí ìwúre mò ń béèrè. Wọ́n pẹ́ ní bá morúkọ yín ò ní bá fẹ́fẹ́ lọ bí ìpáǹkóró èlùbọ́. Wọ́n pẹ́ ní bá morí kí yín ò ní parẹ́ mọ́ gbà bí iná fìtílà. Ìyá mi Òṣòròǹgà ní yeye mi kan oṣó tí ò ní jẹ́ ń sùn lóògùn. Ìyá mi Òṣòròǹgà làyànfẹ́ mi àbẹ̀bí tí ò ní jẹ́ ń jì sọ́fìn olúbi. Ìyá mi Òṣòròǹgà lọ́mọge rọ̀gbọ̀dọ̀kọ̀ tẹ́ dáná sun tó kọ̀ tí ò dé rú. Ìyá mi Òṣòròǹgà lómídọ̀ rọ̀gbọ̀dọ̀kọ̀ tẹ́ èdè mẹ́kàn tí ò gbẹ́mí mì. Ìyá mi Òṣòròǹgà lómídọ̀ rọ̀gbọ̀dọ̀kọ̀ tẹ́ sọ lóko tó kọ̀ tí ò kó ságíjú àánú. Ìyá mi Òṣòròǹgà nínú àgítágé òkú. Ìyá mi Òṣòròǹgà ní mọ́lẹ̀. Yeye mo wá lónìí ìwúre mò ń tọrọ. Yeye mo wá lónìí ìwúre mò ń béèrè. Ìyá mi Òṣòròǹgà kì í ṣá gbogbo ẹ̀ ò lè pa òun mọ́ ọ lẹ́nu. Ìyá mi Òṣòròǹgà kì í ṣe tọ́rú epo ẹ̀ ò lè fi pẹ̀lú ọbẹ̀. Oníyún agúnyún ọlọ́kà àròkà. Ìyá mi Òṣòròǹgà oníṣẹ́rú bá pánlẹ̀ nìkan ọ̀kan. Ìyá mi Òṣòròǹgà oníbọ́ṣọ agbára lẹ́wẹ̀ wùwọ̀fà. Yeye mi kì í ṣomi àmù láyé fún àbàdà kò sájogún bá dídákẹ́ rọ́rọ́. Gbàdúrà ìyá mi. Ajíbọ́lá bẹ̀rẹ̀ kọ́nọ́kọ́nọ́ já tòun. Sórí yóò máa wúlé. Olódi òru ọlọ́sùn ń bẹ́ẹ̀ yá. Ṣé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa? Àbẹ̀ní èdè, àbẹ̀ní èdún, àbẹ̀ní ọmọ ìlú ọ̀rọ̀ mẹ́rin lẹ́nu iná ni yeye tí ọta ni yé ó dùn bàjẹ́. Eégún kì í náà ya ti alágbọ̀n yeye tí a ní túkìtì páàdì rẹ̀ fi nà jẹ.
ìyá mi òṣòǹgà ni ìyá mi òṣòǹgà ìyá mi òṣòǹgà ni ìyá mi òṣòǹgà ìyá mi òṣòǹgà lẹ fún ṣètò àníwúrà ìyá mi òṣòǹgà lẹ fún róyè Tinubu ìyá mi òṣòǹgà lọ láàfin àjíwọ̀n ọ̀rọ̀ pọ̀tọ̀ ìyá mi òṣòǹgà lọ nínú ìwò gbàgìdà ìyá mi òṣòǹgà ní Mọ́remí Àjàsorò ìyá mi òṣòǹgà láyọ̀délé Ọlọ́fitù Adé ìyá mi òṣòǹgà ní Tèmilolúwa ọmọ Òbúàṣà ìyá mi òṣòǹgà Límọ́tù Pélé Wúrà ìyá mi òṣòǹgà ní Fọlákẹ́ Ṣóláńkẹ́ ìyá mi òṣòǹgà ní Yéyé ní Bọ̀já gbàrọ̀ tí ò ní jọmọ jábọ́ sọ́fìn ìyá mi òṣòǹgà ní ìyá mi òṣòǹgà ìyá mi òṣòǹgà ní ìyá mi òṣòǹgà. Láwọ̀ríwòjì wo ẹyẹ àgbà láwọ̀ríwòjì wo igun parí kéke ẹyẹ ayé láwọ̀ríwòjì wo ìyá mi òṣòǹgà. ẹ̀yin náà ẹ rí bó ṣe dùn tó náà nìyẹn. Ẹ wò ẹ má bínú sí mi kí má dá yín lágara. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé o tẹ́ bá ti ń darapọ̀ mọ́ wa ìbá wa máa pín. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ mo kí yín kú oríire. Gbogbo ẹ̀yin afọbajẹ wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ wà nídìí bó ti ń fọbajẹ ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú oríire àríṣẹ́ ọwọ́ yín ẹ ṣeun bó ti ń ṣe náà lẹ ti ṣe yẹn. Ọ̀rọ̀ tí mò ń sọ lálẹ́ yìí èmi ń la ẹnu mi kì í ṣèmi ni mò ń sọ. Àwọn tó tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó àwọn tí wọ́n ti jà tí wọ́n ti kú lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti fẹ̀mí wọn dì. Àwọn tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti gbé nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó tí wọ́n ti jagun tí wọ́n ti fi ẹ̀mí wọn fi dáàbò bo ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ jáde látẹnu mi. Èmi lẹ ń rí o ṣùgbọ́n ohùn mi kọ́ lẹ̀ ń gbọ́. Ohùn àwọn bàbá ńlá bàbá wa ní ìlú Ògbómọ̀ṣọ́ àtàwọn ìyá lákò ìyá wa nílùú Ògbómọ̀ṣọ́ òun lẹ̀ ń gbọ́ tí n bá ti ń la ẹnu tòkè sísàlẹ̀. Fún ìdí èyí lórí gbogbo ohun tí màá sọ lálẹ́ yìí ẹ̀yin náà mọ̀ wípé mi kì í bá tìjà wá. Ó máa ń wù mí kí n fi ìjẹ́ ọmọlúàbí sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ ìjàngbara kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kó lè dá kò rí bẹ́ẹ̀. Tá a bá ti dúró lórí wípé ká máa ṣe àtúntò fún nǹkan kan òun náà ní ẹ̀mí tiẹ̀ tá a mọ̀ sí tí olóyìnbó ń pè ní spirit. Òun ni wọ́n máa ń sọ wípé ẹlòmíì ń gẹ̀gùn ṣó ti yé yín. So tí n bá ti ń bẹ̀rẹ̀ ètò ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ ètò mi ẹ rí wípé ló ní lọ́wọ́lẹ̀ ni mo fi bẹ̀rẹ̀. Tó bá ti wá ń dàárín tí n bá ti wá gé ẹ̀gùn yẹn táwọn irúmọlẹ̀ tó ti yé yín tó ti bá mi lọ́wọ́ sí òun ló máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ míì tèmi gan máa ń padà wo ètò mi tí máa ń wò pé ṣémi náà ni mo sọ gbogbo eléyìí. Fún ìdí èyí ṣe ti rí pé kì í ṣe èmi ni mò ń bá yín sọ. Àwọn bàbá ńlá kú bàbá wa ìyá ńlá kú ìyá wa tí wọ́n ti kọjá lọ ní ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ni èmi ń la ẹnu mi àwọn ń pẹnu mi sọ̀rọ̀. Bàbá wa Sọ̀ní Àdé wọ́n kọ orin kan wọ́n ní ayé padà ó dòdì àdá padà ó dọ̀bẹ́. Ayé padà ó dòdì àdá padà ó dọ̀bẹ́. Aya aláìlówó ń da aya láya. Ọkọ aláìlówó ń dọkọ lọ́kọ. Ọmọ aláìlówó ń dọmọ lọ́mọ. Ó wá ní orí mi jọ̀wọ́ o má fa ìlówó bá mi jà jẹ́ kí n táṣẹ lé mi pa. Ṣe rí nínú gbogbo nǹkan nílé ayé yìí ní gbogbo ẹ̀dá láyé yìí tí èèyàn kò bá ti ní ẹnu ọ̀rọ̀ lórí nǹkan ẹ̀ òfò tó tó láyé yìí ò sí. Òfò tó tó láyé yìí kò sí. Òfò ńlá gbáà ni.
tí èèyàn bá ti wà láyé tí ò bá ti lè ní ọ̀rọ̀ ẹnu lórí nǹkan kíní yìí gbogbo wa lájọ mọ ẹ̀tọ́ lájọ mọ ohun tó tọ́ lájọ mọ ohun tó yẹ kò sọ́mọ àná kò sí bébíá láàrin wa gbogbo wa lájọ mọ bó ṣe yẹ kó rí gbogbo wa la ṣe mọ bí ètò yẹn ṣe yẹ kó lọ ká wá béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ wípé ká fi tẹ̀gàn kún ká yọ tẹ̀gàn kúrò ńbẹ̀ ká fàbòsí kún ká yọ tàbòsí kúrò ńbẹ̀ ká wá bára wa sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn wa ẹ̀yin bàbá wa àti ìyá wa l'Ógbómọ̀ṣọ́ ṣé bó ṣe yẹ kó rí náà lórí yẹn ṣé rìsọ́ọ̀tì tó yẹ ká rí èyí tó yẹ òun lórí yẹn ṣé eléyìí tí ó ṣẹlẹ̀ yìí ṣé bó ṣe yẹ kó lọ rí yẹn ó hàn gedegbe báyìí sí gbogbo oníkálukú lójú wípé kì í ṣe bó ṣe yẹ kó rí òun lẹ ṣe play eré àgbéléwò tẹ́ ń ṣe fún wa torí eré àgbéléwò lèmi pé season film ńlá ni o ẹ̀yin rò wípé ẹ ti fi tì síbì kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀yin ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n kó tó di wípé ó máa bẹ̀rẹ̀ sí ní jọ reality létí yín òun ló jẹ́ kémi fẹ́ wá ṣe ètò yìí fún yín ẹ̀yin bàbá wa àti ìyá wa ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin bàbá wa àti ìyá wa tó jọ ọmọ ìlú tẹ́yin náà lágbára bíi tèmi báyìí táwa jobless powerless bíi tèmi báyìí ni mo wá ṣe ètò yìí fún. Now ẹ jẹ́ kí n sáré kẹ́ má gbàgbé kí n mú yín down the memory lane ní ìgbà tí Sàlíù ẹ wò mo máa wà rude díẹ̀ ẹ ní bínú ni Sàlíù ẹlẹ́nu gbọ̀rọ̀ ọba àná tó kú torí lójú tèmi kò papòdà kò gbèsè àbálọ ṣe ń pè bóyá ní ọba máa ń papòdà àbálọ ṣe máa ń pè yẹ kì í ṣọba ìgbà tá à ń sọ̀rọ̀ Yorùbá nation ọba yìí ló bọ́ sórí social media tó useless ara ẹ̀ láì ṣàwà torí pé mùsùlùmí ni ẹ wá sọ oyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ wá sọ di tẹ́ ń gbà láàrin ara yín tẹ́ ń fi kan dí kan bí mùsùlùmí bá ṣe díẹ̀ kìrìsìtẹ́nì ò sì bọ́ ọbẹ̀ bí ẹlẹ́yìn kìrìsìtẹ́nì mùsùlùmí àbí script tẹ́ ń play fún wa kọ́ nìyẹn ìyẹn náà dáa ó fine àwa ò rí yín bá wí ṣe rí mi ò ní wàhálà ìyá mi Olúwayẹmísí látijọ́ ọjọ́ yìí ó ti pẹ́ tí mo ti rí kọ́mẹ̀ntì yín náà mo ti ń sọ̀rọ̀ lọ bí ó bá ń ṣe pé mo rí pé olólùfẹ́ mi kan ló wọlé yìí ẹ má bínú màmí mo ń ṣètò ẹ̀yin ní ẹ rí ètò mi bóyá kẹ́ lọ wo àwọn other ètò tí mo ti ṣe sẹ́yìn bóyá ẹ busy gidi gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so mo sorry ẹ má bínú pé mo cut ọ̀rọ̀ mi bẹ̀yẹn torí olólùfẹ́ mi ni wọ́n sọ̀rọ̀ rí o but mo máa ń rí comment wọn always and I love my viewers màmí Sunshine mo mọ̀ pé màá wà níbì kan bẹ̀yẹn torí orí page Ṣèṣìlàgbà tuntun ni mo wà èmi náà mọ̀ bẹ́ẹ̀ màmí so now tí n bá ní kí a mú gbogbo wa lọ the memory lane ẹ máa rí wípé ní ìgbà tí Sàlíù torí Sàlíù lórúkọ ọba tó lọ mùsùlùmí ni ẹ ṣáà rí lórí social media bí wọ́n ṣe ṣe ẹlẹ́yà ní ọjọ́ tó kú tí àwọn olóṣùkà débẹ̀ tí wọ́n lọ kírun sí lára tó wá di wípé òkú ọba aláyé ilẹ̀ Yorùbá wá di fàmífà láàárín ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe pẹ̀lú àwọn olóṣùkà àbí mo parọ́ mọ́ yín wọ́n ní tí ọmọdé bá kọ iyán àná àwọn àgbàlagbà máa fìtàn balẹ̀ but mo sorry reverse is the case nínú situation yìí ẹ̀yin àgbàlagbà ló yẹ kẹ́ fi ìtàn balẹ̀ fúnra wa ṣùgbọ́n àwa là ń fìtàn balẹ̀ fúnra ẹ̀yin ẹ mọ̀ dí torí wípé ẹ lose state tó yẹ kẹ́ ẹ wà tó yẹ kẹ́ fi máa fi ìtàn balẹ̀ fúnra wa yìí ẹ lose kí ló ti ń porúkọ ẹ respect ibẹ̀ yẹn
ẹ lose respect bẹ́yẹn. Àwa mú yín, èmi mú yín down the memory lane láti pé kẹ́ ẹ lè rántí. Torí àwọn èèyàn wa, àwa Yorùbá, a máa ń tètè gbàgbé ọ̀rọ̀. Ṣé wá rí ọmọdé ló ṣòro ó ṣẹ̀ jù? Irú àwa yìí tá a jẹ́ ọmọdé yìí tó jẹ́ pé lánàá ni wọ́n bí wa yìí. Àwa ọmọdé la ṣòro ó ṣẹ̀ jù torí kò ní gbàgbé. Ẹ̀yin àgbàlagbà náà sọ bẹ́ẹ̀ wípé ọmọdé wọ́n ṣòro ṣẹ̀ torí wọn ò ní gbàgbé láéláé. Ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ wá ní ìgbà tí Sálíù ọba àná tó gbéṣẹ̀. Òun ni mo ti ń sọ fún yín yìí wípé ẹ̀sìn yẹn padà jẹyọ. Nígbà tí wọ́n gbé Sálíù sí, Sálíù ṣe ipò ọba bó ṣe wù ú. Débi wípé nínú gbogbo ọba tí wọ́n wà ní ilẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n gbójúgbóyà láti wá kó àwa tá à ń sọ̀rọ̀ Yorùbá nation lójú, nínú wọn ni Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ tàná, ọba tàná ṣó ti yé yín, ló wà tó bọ́ síta lórí social media tó ní ọmọ kankan tó bá dé iwájú kí ló ti ń porúkọ ààfin ọba òun, ó ní ọmọ náà máa jẹyún ẹ̀ níṣu. Ó ní ká pẹnu sàn, ká pẹnu wa sàn, ká má pariwo sí òun létí mọ́ lórí ọ̀rọ̀ kí ní jẹ́ Yorùbá nation. Ṣé gbàgbé? Ibẹ̀ sì rèé, orí ipò tí wọ́n wà yìí, ipò Yorùbá ni. Gbogbo ohun tí ò bá dẹ Yorùbá lọ́rùn, òun ni ó yẹ kán máa ṣe lórí ipò yẹn. Now, ìyẹn ò tiẹ̀ wá dùn mí wípé Sálíù bọ́ síta lórí ayélujára, ó dẹ̀ grant interview, ó sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí àwọn ìdílé ẹ̀ láì ṣe àwa tá à ń sọ̀rọ̀ pé kí ilẹ̀ Yorùbá lè dá dúró. Nínú ìwà yẹn, òun ni nínú ìwà tẹ̀yin bàbá wa àti ìyá wa tí ẹ jẹ́ àfọ̀bàjẹ́ tí ẹ̀ ń wù lábẹ́lẹ̀, tó máa jẹ́ wípé àwọn tó yẹ kẹ́ ẹ fi jọba, ìlànà tó yẹ kẹ́ ẹ gbà mú ọba ọ̀tọ̀ ni ìtẹ́yìn máa ṣe. Ẹ máa ṣe tinú yín. Ẹ mọ̀ pé lágbára, ẹ máa ń kọrin má pa. Kàkà kọ́mọdé pa mí láàyò máa ṣòjóró. Òjóró yẹn ó ti wá jẹ wọnú ẹ̀dọ̀fóró yín lọ. Ó ti jẹ wọnú kíni? Ó ti jẹ wọnú ràlẹ̀ràlẹ̀ ẹkùn yín lọ. Ẹ ti wá rò wípé bẹ́ẹ̀ ṣe ti ń mu jẹ gbé látẹ̀yìn wá lẹ ṣe máa mú jẹ lọ. Mo rẹ́rìn òyìnbó. Tí ìrà afẹ́fẹ́ tó ń fẹ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí, afẹ́fẹ́ tó ń fẹ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí, bóyá kí n fi yín lẹ̀kẹ́ feel breeze yẹn díẹ̀. Ó ti yàtọ̀, tí ì feel ẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin náà ti ń ní feelings, but tí ì mọ̀ wípé ó máa padà dé ọ̀dọ̀ yín. Bó dẹ̀ ṣe máa padà dé ọ̀dọ̀ yín, màá ṣàlàyé ẹ̀ fún yín nínú fídíò yìí. Now, Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ tàná ó lọ. Lẹ́yìn tí ìyẹn lọ tán, àwọn olóṣùká wọ́n débẹ̀. Wọ́n ní tó bá bí bàbá ńlá kú bàbá ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣẹ̀dá kẹsùn àwọn ò kírun sí lórí. Wọ́n sì kírun sí lórí lójú yín. Àbí bẹ́ẹ̀ kọ́? Nínú fọ́nrán yẹn, àwọn Kristẹni ló kọ́kọ́ ṣe àdúrà tiwọn. Ìgbà táwọn olóṣùká dé, àwọn olóṣùká sọ wípé àtòkú àti gbogbo ẹ̀ àwọn máa gbé e lọ ni. Bẹ́ẹ̀ lè súnmọ́ àwọn. Wọ́n padà sin òkú o, bá ṣe gbọ́ o. Wípé kì í ṣe oníṣẹ̀ṣe ló sin òkú ẹ̀. A gbọ́ o. Ṣùgbọ́n ẹ̀yin náà ṣe pé ẹ dúró sẹ́gbẹ́ kan, ẹ̀ ń ṣòro. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lórí social media? Ẹ̀sìn yẹn ò tó ní tiyín. Now, Gandhi láti ilẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀, mi ò fẹ́ bínú, láti ilẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé ààyè ipò ọba Ògbómọ̀ṣọ́ sílẹ̀ ni Gandhi ti ń fira ẹ̀ sí forefront. Tẹ́ bá rántí, ni Gandhi ti ń lọ sí orí gbogbo social media wípé òun ni Fámú o. Òun láriwo tá a kọ́kọ́ gbọ́ tó dìjà láàrin Gandhi Ọláoyè àti another guy. Tẹ́ bá rántí, tó jẹ́ wípé àwọn èèyàn wá sọ wípé àwọn ẹbí Ọláoyè wá sọ wípé kì í ṣe Gandhi làwọn fẹ́ o, the other Ọláoyè làwọn fẹ́ o. Wípé òun gangan ni àwọn fọwọ́ sí pé Ifá ò mú Gandhi o, pé the other guy ni Ifá mú o. Eléyìí ló jẹ́ kí èmi kí n tara ṣàṣà kí n gboko aláwo lọ, ẹ bá wa dá Ifá sí kínní. Ṣé Gandhi ni wọ́n mú lóòótọ́ àbí ta ni wọ́n mú nú àwọn méjèèjì?
ní Ifá fi rìvíìlì wípé kò sí èyí tí Ifá mọ̀ sínú méjèèjì. Bó ṣe jẹ́ ni mo ṣe máa sọ fún gbogbo yín lálẹ́ yìí. Kò sí èyí tí Ifá mú nínú àwọn méjèèjì. Ni mo bọ́ sórí ayélujára. Fídíò yẹn mo máa share lórí péèjì mi. Ni mo sọ wípé kò sí èyí tí Ifá mọ̀ sí nínú àwọn méjèèjì yìí. Ẹ ṣe wá ń parọ́. Wọ́n ní àgbàlagbà, wọ́n ní ọmọdé ò kì í sọ pé àgbàlagbà ń pa irọ́. Ìgbà tágbàlagbà ṣì respect ara ẹ̀ nìyẹn. Láyé ìsìn, ọmọdé á wojú àgbàlagbà sọ pé kí ló dé, irọ́ ìpọ̀. Ẹ ṣe wá ń parọ́ wípé Ifá ló mú. Mo bọ́ síta mo ṣètò lé lórí. Mo ní tí wọ́n bá bí yín dá, mo ní kẹ́ bọ́ síta, kẹ́ wá ṣẹ́ èpè sí, kẹ́ wá búra sí wípé Ifá ló mú Ghandi. Ìdẹ̀yìn yẹn ni bàbá, ìkan lára àwọn bàbá wa náà ní àwọn afọbajẹ làwọn náà lọ grant. Kò pé ọjọ́ 3 sí 4 tí wọ́n lọ grant interview pẹ̀lú BBC wípé lóòótọ́ ni o, àwọn ò tí ì dáfá o, àwọn ṣẹ̀ fẹ́ lọ dáfá ni. Gbogbo ikú tó pa Ghandi ni mo máa sọ lálẹ́ yìí. Wípé àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ dá Ifá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni mo wá rẹ́rìn. Mo ní kí lẹ wá ń ṣe fún, ẹ tètè ya lọ dáfá o. Mo tún ṣètò again. Mo ní kẹ́ tètè ya lọ dá Ifá. Ìdẹ̀yìn ẹ̀ ní họ́wùhọ́wù lọ láàmú ẹni tí ó jà mọ́ lọ́wọ́. Bóyá olóṣùká ni, nítorí àwọn olóṣùká gulegule wọ́n ń pọ̀ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ti ìlú Ọ̀yọ́ àti ti Ògbómọ̀ṣọ́. Tí yẹn ń padà ń kọ wá lóminú wípé ẹ má máa bow down to all this pressure. Mo tún ṣe ètò fún yín pé kẹ́ má gbolóṣùká àyà sí orí ipò ọba wa. Ẹni tí Ifá bá mú, wọn ní kẹ́ gbé sí. Ẹ wá lọ ṣe the worst. Tí mo bá parọ́ mọ́ yín, ẹ bọ́ sí orí ayélujára kẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ gbọ́, because wọ́n deserve explanation yín bẹ́ẹ̀ ṣe bó ṣe wọ́ sí yín lọ́wọ́ báyìí. Ṣebí wọ́n sọ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ ni. Ẹ̀yin àgbàlagbà wa, ẹ̀yin bàbá wa àti ìyá wa l'Ógbómọ̀ṣọ́, báwo lẹ ṣe la ojú yín lẹ̀ tí gbogbo nǹkan rí báyìí lọ́wọ́ yín? Ghandi tí ẹ fi tipátipá sí gbé sí, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀yin afọbajẹ ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ẹ ti jọ ṣe láàrin ara yín, ẹ ti jọ gba owó, ẹ ti jọ sọ. Kò ṣojú mi kò rò ó, but n táwa náà máa ń rò wípé ó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ nìyẹn. Bí bẹ́ẹ̀ kọ́, owó nìkan ló lè gba òdodo lẹ́nu èèyàn. Owó àti pressure àti ìbẹ̀rù àti threatening, òun ló lè gba òdodo. Most especially tó bá ti ní ṣe pẹ̀lú orísun èèyàn. Ṣó ti yé yín? Ó yẹ kẹ́ ẹ gáìdì orísun wa pẹ̀lú ẹ̀mí yín ni. Now, ní ìgbà tí gbogbo ẹ̀ tẹ́ ti jọ ṣe, ẹ ti jọ ṣe fúnra yín, ẹ ti jọ kó irọ́ jẹ láàrin ara yín. Ẹ wá bọ́ síta, ẹ wá ní pé Ghandi. First news àkọ́kọ́ máa rí, Ṣèyí Mákindé ló kọwọ́ bọ Ghandi lọ́wọ́. Òun ló sign ẹ̀ pé yes, òun ti fọwọ́ sí Ghandi. Ẹ jọ̀ọ́, ṣó yẹ kó jẹ́ pé Ṣèyí Mákindé ló máa sign Ghandi? Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ohun tá à ń gbọ́ ni wípé ipò ọba wa, politics ti báyé ibẹ̀ jẹ́, àwa náà mọ̀. Ṣùgbọ́n ojú ti là ní ìsìn. Tó bá ń pèèyàn ní àbí fún rádaràda, á gbìyànjú láti pa ìfun ẹ̀ mọ́. Ayé ti lu jára ju gbogbo nǹkan òkùnkùn tẹ́yìn ṣe lọ. Kò sí, mo ti ń sọ fún yín wípé ẹ̀yin wọ́n ní tó dó bá dé kan kò rí ìta mọ́. Tí kò ń ṣe bíi ti caterpillar, tí caterpillar bá débẹ̀, àtodó àti tó dé mọ́lẹ̀ gbogbo ẹ̀ ló máa bọ́ síta. Kì í ṣe bíi ti caterpillar rárá. Now, nígbà tẹ́ ẹ wá bọ́ síta tí a rí news wípé Ṣèyí Mákindé ó ti sign Ghandi, òun ló gbé sí, òun ló fọwọ́ sí, òun ló fòǹtẹ̀ lù. Mo náwọn pípò yìí tún bá kan bọ̀. Mo bẹ̀rẹ̀ sí ní pè, mo pe lágbájá, mo pe tàmẹ̀dò, mo pe làkàṣègbè. Ó máa ní tí mo gbọ́, ṣùgbọ́n mo fi yẹn mo fi bò, nítorí wípé àwọn nǹkan kan wà nílé ayé yìí, àṣírí ni. Àṣírí náà dẹ̀ ni kó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n màá máa ṣe kí ni? Màá máa summarize ọ̀pọ̀lọpọ̀ èyí tí mo lè summarize nínú ẹ̀. Ẹ̀yin náà mọ̀ mí wípé mi ò kì í ṣe nǹkan kan
láì ṣèbéèrè sí i. Ní ìgbà tí mo lọ ẹ̀yin bàbá yìí àti ìyá yìí ẹ burú gidi gan o. Ọlọ́run, ẹ̀yin ọmọ Yorùbá, àwa ọ̀dọ́, ṣàṣà nínú àwọn àgbàlagbà wa tá lè fẹ̀yìntì o. Wọn ò dá o. Ọlọ́run ọba ń gbọ́. Òótọ́ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu mi yẹn. Ṣàṣà nínú wọn ló dá o. Wọn ò dá o. Ọlọ́run ọba tẹ́lẹ̀ rí nǹkan tí mò ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàlagbà wa nǹkan burúkú gbáà ni wọ́n. Nǹkan burúkú gbáà ni wọ́n. Téèyàn bá jí korú wọn, ó yẹ kó sá fọ́fọ́ tì ní. Now, ṣé ẹ mọ̀ wípé Gandhi tẹ́ ẹ gbé síbẹ̀ yìí, ṣé ẹ mọ̀ pé ẹ dáfákẹ́ tó mu síbẹ̀? Ó ṣọ́ọ̀kì yín bákùnbákùn. Ẹ dáfà. Ṣùgbọ́n kì í ṣe ifá àti ìlú lẹ dá. Ifá àtara yín, ifá yìí tó máa pè yín láàrin ara yín. Ó ṣọ́ọ̀kì yín bí mo ṣe mọ̀. Mi ò kúkú rẹ́ni sọ fún mi, ifá náà ló tú yín fò. Ṣé mọ̀ wípé olófòófó ni ọ̀pẹ̀lẹ̀? Ọ̀pẹ̀lẹ̀ náà ló máa ń yó tán tó máa ń dakùn délẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ní hun mí o. Ẹni tó bá fẹ́ fi bí mi, ó máa fẹ̀mí ẹ̀ dí, ó máa fi tàwọn ọmọ ẹ̀ dí, ó máa fi ti àlámọ̀rí ẹ̀ á fi dí gbogbo ibi tó léwédé tó ta gbòǹgbòdè, ó máa fi dí. Tó bá jẹ́ pé irọ́ ni mo pa mọ́ yín, ẹ wá sọ níta wípé mo parọ́ mọ́ yín. Kẹ́ ẹ ṣépè sí wípé gbogbo àtúbọ̀tán yín báyìí kó má láyọ̀. Tó bá jẹ́ pé irọ́ ni mo pa mọ́ yín, kẹ́ ẹ bọ́ síta. Kẹ́ ẹ sọ wípé gbogbo ibi tí ẹ ti ń rí ayọ̀ nílé ayé yín kẹ́ máa bẹ́ ẹkún pàdé bẹ̀. Bó dẹ̀ ṣe máa padà rí fún yín. Ẹ bọ́ síta wá sọ ẹ bọ́ síta wá sọ bó ṣe máa padà rí fún yín. Ẹ ṣáà rí pé ọ̀rọ̀ náà ṣì ń di fàǹfà láàrin yín. Kò lè ṣe kó má di fàǹfà. Ẹ dáfá lórí Gandhi bí mo ṣe sọ. Àmọ́ ẹ pé bíríkó tó dání láàrin ara yín, láàrin àwọn tó máa pè fún. Àbí ẹ dáfá ìlú tó máa pè fún ìlú. Àbí bẹ́ẹ̀ kọ́? Lóòótọ́ gẹ́gẹ́ bí ìwádìí mi, wọ́n ní wípé àràbà ìlú Ògbómọ̀ṣọ́ ti gbéṣẹ̀. Sì tí ì jẹ tuntun míì. Now, àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ àgbà awo ní ìlú Ògbómọ̀ṣọ́, ṣé wọ́n ti kú tán ni? Ṣé wọ́n ti kú tán ni? Ṣé wọ́n sí bẹ̀ ni? Kí ló dé tẹ́ ẹ̀ ṣe dáfà lù? Kí ló dé tẹ́ ẹ̀ ṣe bó ṣe yẹ kán ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí? Kí ló dé? Ṣé àràbà Ògbómọ̀ṣọ́ kọ́ ló sọ pé wọ́n ti papòdà ni? Ṣé àràbà Ògbómọ̀ṣọ́ àbí tìsẹ́yìn? Torí mo ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí tìsẹ́yìn náà. Tìsẹ́yìn náà ó ti ń ní kọ́lọ́fín tó pọ̀ gan. Jẹ́tèjì la wà yìí. Ẹ ká àyẹyẹ ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ má sọ pé ọmọdé kan wà níbí kan tí ò ní lè sọ kinní kan ní kíni wọn kì í sọ. Èmi kọ́ ni mò ń sọ. Àwọn tó tẹ̀lú Ògbómọ̀ṣọ́ dó ló ń gbẹnu mi sọ orú mú mi. Níta ní kí n máa lò pèlè, ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Now, ẹ̀yin àgbàlagbà yìí, ẹ wá jókòó, ẹ wá pé bíríkótó. Ẹ wá da Ifá ara yín, èyí tó máa pè yín, èyí tí ò ní ba gbogbo rádaràda tẹ fẹ́ lọ ṣe, tó yẹ pé tẹ bá pè lẹ́ǹkan máa jẹ́ ní mẹ́wàá. Ẹ wá gbé Gandhi sí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín mọ nǹkan tí mò ń sọ yìí. Àwọn kan ò mọ̀. Àwọn kan ò mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ẹ dáfà lù. Mi ò parọ́ mọ́ yín. Mi ò ní parọ́ mọ́ yín. Rárá. Torí pé ṣé ẹ rí, eléyìí ò ń sọ̀rọ̀ wípé ẹ gbé Kìrìsìtẹ́nì síbẹ̀ ní problem àbí pásítọ̀. Ṣó ti yé yín? Tó bá jẹ́ wípé ifá ìlú lẹ dá tó wá mú Gandhi Ọláoyè, ẹ má lè ṣe ètùtù pé fún. Ṣó ti yé yín?
ẹ lè mú wọ gbogbo ibi tó yẹ kẹ́ ẹ mú wọ̀, á lè jẹ gbogbo nǹkan tó yẹ kó jẹ, á mu gbogbo nǹkan tó mu, ló bá dọba, á gbọ́ gbogbo àwọn lecture tó yẹ kó gbọ́ nínú ìpèbí. Fàkátì ló bá tán. Ṣùgbọ́n kí nìdí tí mi ò ṣe lè sọ̀rọ̀ nítorí bóyá nítorí Christian àbí Muslim? Torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ń padà sílé ni. Báwọn eléyìí ò ṣe Christian, àwọn kan á ṣe Mùsùlùmí. Nínú ẹbí, ṣàṣà nínú wa la máa ń rí wípé ìdílé babaláwo, ìdílé oníṣègùn, ìdílé ọlọ́ṣun, ìdílé olórìṣà tí wọn ò dẹ̀ kúrò nídìí ẹ̀, tí wọn ò dẹ̀ lọ́jọ́ orúkọ ẹlẹ́sìn àjòjì. Ṣàṣà ní àwa náà mọ̀ wípé ẹ̀sìn tá à ń sọ yìí ó ti jẹwọ́ inú mùdùmúdù ilẹ̀ káàárọ̀ òjìrè. Àbáyín diwo náà. Kò bá jẹ́ Gandhi tó jẹ́ pásítọ̀, mo tún sọ, tó jẹ́ pásítọ̀ Redeem, òun ni Ifá mú. Máa mọ̀ mí ní bá yín nà. Kò sí ní tí èèyàn fẹ́ béèrè nílé ayé yìí tí èèyàn ò ní rí ánsà sí. Àfi tí èèyàn bá fẹ́ ṣèwádìí lé lórí ni. Ń tẹ́ ẹ bòbò, ẹ̀ẹ́dá fàálù. Kì í ṣe bẹ́ẹ̀ làwọn bàbá yín ti ṣe. Ẹ má jẹ́ ó bàjẹ́. Ẹ má ro tèní. Ẹ ro tọ̀la. Nígbà tẹ́ ẹ ti wá ro tọ̀la yẹn, wọ́n tún gbé yín lọ court. Court tún wá ṣèdájọ́ wípé kó má tí ì jẹ́ kí Gandhi, wọ́n nullify eléyìí tí Mákindé sọ pé òun fòǹtẹ̀ lù. Wípé Gandhi ò lè bọ́ sórí oyè. Ẹ̀yin ṣàforí kíkun ẹgbẹ́ lọ. Torí tẹnu bá jẹ ojú àtì. Ẹ ti jẹ, ẹ ti bì í bẹ́ẹ̀. Ẹ wá sọ̀pàkọ́ sẹ́yìn. Ẹ wá ṣekùn gbẹ̀ǹdù sọlọ́dẹ. Ẹ wá wò wípé àwa ọmọ ìsìn ya máa wò yín. Má ṣe lóògùn má mọ̀. N tó bá ti fẹ́ káráyé ṣe, káráyé gbọ́ pé o ṣe, má wulẹ̀ ṣe rárá. Tó bá ti ṣe, gbogbo ayé ló ti gbọ́. Pàápàá jùlọ nǹkan tó jọ kan àwa àti yín, tó jẹ́ ipò ọba wa, tó jẹ́ ipò wa ní ilẹ̀ káàárọ̀ òjíire. Àwa ọ̀dọ́ òwòyí, gbogbo ìgbésí ayé wa a ti mú fúnra wa wípé yes, ìgbésí ayé wa owó wa ló wà, owó wa la máa fi tún ṣe. Torí ẹ̀yin àgbàlagbà wa, ẹ fi ra yín sípò tá a lè trust yín. Torí ẹ̀ ní irú èmi yìí ni màá fi take care upon myself láti máa ṣèwádìí nípa gbogbo nǹkan tó bá rújú ní ilẹ̀ káàárọ̀ òjíire. Ayé ìgbà kan ló ń kọrin nínú ìṣẹ̀ṣe wá ní ó dọwọ́ ẹ̀yin bàbá wa, ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa, ẹ má jẹ́ ó bàjẹ́ o, ẹ̀sìn ìṣẹ̀ṣe o, ó dọwọ́ ẹ̀yin ṣe bọ́wọ́ ẹ̀yin bàbá tán sọ pé ó dọwọ́ ẹ̀ náà láàrin. Ṣe bọ́wọ́ ẹ̀yin tí wọ́n fi pọ́n lé, orin yẹn wọ́n fi pọ́n yín lé ni wípé ó dọwọ́ yín. Pé tá bàbá ti wà nínú ìlú, kí lọmọdé dẹ̀ tún wọ́rí ara ẹ̀ fún. Kì í ṣe gbogbo wọn bàbá mi ògidì ọmọ irúnmọlẹ̀, kì í ṣe gbogbo wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn dà. Tí n bá máa sọ̀rọ̀ nípa ọba Ìsẹ́yìn, ipò ọba ìlú Ìsẹ́yìn, ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn dà. Bẹ́ẹ̀ ni, Ọ̀ṣọ́run wọn, bàbá yẹn bàbá ni. Ó sọ lójú táyé báyìí, ó sọ lójú gbangba báyìí wípé ṣé aṣípa ló pè ní àbí nǹkan kan, ó ló ti gbowó, ó ló sọ fún òun pé òun ti gbowó, òun sì lè padà ẹ̀yìn mọ́ lójú táyé. Bàbá yẹn dà, àwọn tá à ń fẹ́ nìyẹn. Torí ẹ̀ mo ṣe máa ń sọ mí ń right àwọn àgbàlagbà wa off. Mo ti bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba ìlú Ìsẹ́yìn, máa play ẹ̀ gbọ́. Bàbá yẹn sọ, ó ní àwọn míì nínú wọn ti gbowó. Ó ní òun dẹ̀ lòun kọ́ òun lẹ́yìn ọba ìlú Ìsẹ́yìn tó gbéṣẹ̀, òun ni adélé, ìyẹn bàbá Ọ̀ṣọ́run yẹn, bàbá Báṣọ̀run yẹn, àwọn ló yẹ kó ṣe adélé, àwọn ló ń délé lọ́wọ́ di ọba míì tí wọ́n máa jẹ. Ó ní wọ́n ti gbowó, àṣẹ òun ò dẹ̀ múlẹ̀ mọ́, wọ́n ti lọ ṣe mítìn lẹ́yìn, wọ́n ti ṣorí kíkún pé òun làwọn máa gbé síbẹ̀. Bàbá ò bá lọ ṣe ohun tó wù ú,
àṣẹ bàbá tó jẹ́ adelé ò múlẹ̀ mọ́. Ẹ rí, wọ́n ní olóòótọ́ ìlú òun ló ṣìkà ìlú. Olóòótọ́ ìlú òun ló ṣìkà ìlú. Eléyìí tí mò ń ṣe yìí mo mọ̀ pé ó lágbára. Ṣùgbọ́n ẹ má gbàgbé ní tá a fi rán ni ni. Àṣeyìí dẹ̀ ni màá máa ṣe. Àṣeyọrí. Kódà ìní ohun tí ń fi dè pa. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́, ẹ ti ṣe àṣìṣe ńlá. Àtẹ̀yìn ìyá wa, ọ̀pọ̀lọpọ̀ yín nínú yín tẹ́ ẹ dúró ti Gándì lẹ́yìn lọ́jọ́ tòní. Ẹ ti ṣàṣìṣe. Ẹ má ṣìṣe tẹ́ ṣe. Àtìgbà tá a ti bẹ̀rẹ̀ Yorùbá Nation yẹn, tá a ti sọ pé àwa ọmọ aládé a fẹ́ dá dúró yẹn, a ti jí àwọn gbarúmọlẹ̀. Àwọn tó tẹ gbogbo ìlú kọ̀ọ̀kan dó ní ilẹ̀ káàárọ̀ òjìrè, wọ́n ti jí. Ẹkún wa wọn ò ní ojú oorun torí ojoojúmọ́ báyìí ni wọ́n fi ń gbọ́ ẹkún wa. Bá ṣe ń sún sí wọn létí láàárọ̀, là ń sún sí wọn létí lọ́sàn-án, là ń sún sí wọn létí lálẹ́. Lójoojúmọ́ ayé yìí ni. Àwọn kan ń rúbọ ṣe, àwọn kan ń ṣètùtù ṣe, àwọn kan tó ń kóra wọn sórí clubhouse wọ́n sọ pé ṣáwọn gbarúmọlẹ̀ wa máa wò báyìí. Ṣé wọn ò wá rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ibo lọ́nà àbáyọ, báwo la ṣe máa ṣe é? Ẹkún yẹn ń dọ́dọ̀ àwọn tó tẹ̀lé wa dó. Wọ́n ti jí. Gbogbo àwọn ẹnikẹ́ni èèyàn kéèyàn láàárín gbogbo wa tá a jọ mọ káàárọ̀ òjìrè tá a bá sọ wípé ti fún lọ́rùn. Táṣọ òṣòro ni wá lórí ọ̀rọ̀ ilẹ̀ wa. Àwọn gbarúmọlẹ̀ máa dá yín lóhùn. Ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀, ẹ tí nígbàgbọ́, ẹ lè nígbàgbọ́. Ṣé bẹ́ẹ̀ ti ṣe ohun èèwọ̀? Ẹni tó bá ṣe ohun èèwọ̀, nígbà tí èèwọ̀ bá bẹ̀rẹ̀ sí ní ja ojú àrò abiyamọ, ẹ lọ kọ déètì ní ìsílẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí lábẹ́. Mò ń la ẹnu ní Olódùmarè àtàwọn ìgbárúmọlẹ̀ àtàwọn tó tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó tán ti kú lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yìí, tán ti fi ẹ̀mí wọn dì láti dáàbò bo ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ fún yín wípé eléyìí tẹ́ ṣe yìí á bu yín lọ́wọ́. Ẹ gbóòórùn ara yín. Ẹ mọ̀ wípé mi ò fẹ́, bí mo ṣe ń bínú mi ò fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Torí ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo máa fi sínú, ṣùgbọ́n màá fi òwe sọ fún yín. Torí tí n bá ti monitor when you are angry don't talk, when you are talking don't get angry. Torí lórí ọ̀rọ̀ yìí ní tó ta kókó pọ̀ ń bẹ. Tí n bá dẹ̀ ti ń bínú, àwọn ọ̀rọ̀ kan máa ń jáde lẹ́nu mi tí ò kí ń dára rárá. Torí ẹ̀ mo ṣe máa ń ṣe kíni. Tí n bá ti bínú dé peak, wọ́n á tún tẹ̀lé padà. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Àwọn irúnmọlẹ̀ wa wọ́n ti jí, number 1. Number 2, ṣẹ́ǹdì. Number 2 ni wípé ṣe rí Gándì tẹ́ ẹ gbé sí. Wọ́n ní ẹ̀yin àgbàlagbà náà lè máa sọ kíní kan tó ṣe bí òwe, àbí àṣà sọ bẹ́ẹ̀. Ẹ máa ń sọ wípé báwo lẹ ṣe pò yẹn náà? Òwe yẹn sápá mọ́ mi lórí nsìn, mo dẹ̀ rántí nsìn. Gándì tẹ́ ẹ gbé sí, ẹ̀yin lẹ máa ń sọ wípé téèyàn bá ń yọ́lẹ̀ dà, ohun burúkú á máa yọ́rù wọn ṣe. Kì í ṣe lórí ọ̀rọ̀ láyé social media o. Láyé social media, ẹ̀sìn yín ó máa hàn gbangba. Ẹni tí ò gbọ́ Yorùbá gan máa padà rí lórí social media. Á kàn mọ̀ pé nǹkan yìí táwọn people yìí ń sọ yìí ó dà pé nǹkan kan ò correct níbí. Ẹni tó bá ń ṣe ohun burúkú, tó bá ń yọ́lẹ̀ dà, ohun burúkú máa ń yọ́rù wọn ṣe. Láyé àtijọ́ tí ò sí social media ni. Láyé ìsìn,
ẹ̀sìn federal ní kọ́kọ́, ẹ̀sìn continent, universal ẹ̀sìn. Torí eléyìí tẹ́ ẹ ṣe yìí ó máa bu yín lọ́wọ́. Olódùmarè dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo mọ tí mo gbọ́ tí mo fi ń sọ bẹ́ẹ̀. Ṣé rí Gandhi? Á fi ojú yín kan àtàlátàbà bàlàǹgbà. Ṣé rí bọ̀bọ́ yẹn? Number 1. Bí mo ṣe ń wo fídíò ẹ̀ láàárọ̀ yìí, tó ń jó, tó ń kọrin, tó ń ṣe kábíyèsí o, kábíyèsí o. Ẹ rí ojú ẹ̀, ẹ rí pé kò smile. Tí yín máa bá yín. Ẹlòmíì inú yín á máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Àwọn blogger tún ti dé, àbí àwọn onísọkúsọ ẹgbẹ́ nu wọn sọ́hun, ẹgbẹ́ kíní sọ́hun jàre, ẹjẹ́ ó máa sọ rárá. Àbí lójú yín. Ẹlòmíì inú yín á wá ẹkún, kò ní rí. Ní tí Gandhi máa ṣe fún yín. Gandhi sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n ń gbé kiri orí social media. Ó sọ wípé àti ẹ̀sìn àbáláyé o, àti ẹ̀sìn kìrìsìtẹ́nì o, àti mùsùlùmí o, kò sí ìtóhun ò ní bá ṣe inú mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ̀yin náà wá gbà bẹ́ẹ̀, ẹ wá jókòó, ẹ wá sọ wípé ẹ lọ́kẹ́ ẹ jẹ́ ká kò jẹ́ bolóòṣà lọ́wọ́. Tí bolóòṣà bá ṣe anyhow, ẹ fún hàn. Ẹ ti gbàgbé bí tẹ bá ti kò jẹ́ bolóòṣà lọ́wọ́, kò sọmọ ẹlẹ́pọ̀n náà. Gbogbo ìtàn ṣe nílẹ̀ Káàárọ̀ Oòjíire, níbo ló padà end sí? Ọọ̀ni of Ifẹ̀, Adéyẹyè, òun nìyẹn ń bẹ̀ yẹn. Kì í ṣe pásítọ̀ o, kì í ṣe wòlíì o, kì í ṣe general overseer o. Ojoojúmọ́ ló ń fi orí ẹwà gún gbàgede. Kódà bí mo ṣe ti sọ wípé kíní tí t'Olódùmarè bá ṣe tí ọlá mi búrẹ́kẹ́dé nísìn tí ń bá pe Adéoyè kó máa Adéyẹyè àbí kí ló ń porúkọ ẹ̀, pé kó máa bọ̀ ní patí mi, mo fẹ́ ṣe birthday November 29 yìí tí mo ti fẹ́ ṣe birthday mi, pé kó máa bọ̀ kó tẹ ẹkọ̀ létí, ó máa débẹ̀ o. Tí n bá ní owó tó tó owó, ẹni ìtàn Ògúnwùsì, ó máa fa etí ẹ̀ débí ni. Kò dẹ̀ ń ṣèyẹn, ìyẹn tún kéré. Bó ṣe ń gbé lọ sí ṣọ́ọ̀ṣì ló ń pe Jésù lọ́ba àwọn ọba, olúwa àwọn olúwa, ló ń ṣí fìlà ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì. Ẹ wá lọ gbé pásítọ̀ tó ti gba owó kí ló ti ń porúkọ ẹ̀ for years. Pásítọ̀ dájú o, nínú gbogbo ẹ̀dá tó dájú jù láyé, pásítọ̀ ni o. Pásítọ̀ dájú gan o, ẹ tí mọ̀. Pásítọ̀ ló dá ojú jù, wọ́n dá ọkàn. Wọ́n máa rí ọmọ ilé ìjọsìn wọn báyìí tó jẹ́ wípé kò tí ì rí oúnjẹ jẹ, kò tí ì rí aṣọ gidi wọ̀, wọ́n á tún máa gba offering and tithe lọ́wọ́ ẹ̀. Kò tí ì rí owó ilé san o, wọ́n á tún máa gba tọwọ́ ẹ̀, wọ́n á tún máa gbà kún tiwọn. Iṣẹ́ pásítọ̀ lè rí yẹn. Mi ò ní nǹkan tí mi ò ní any problem pẹ̀lú Christianity àbí Islam lálẹ́ yìí, ṣùgbọ́n the truth be told, ìwà pásítọ̀ lè rí yẹn. Now Gandhi, gbogbo nǹkan tí ẹ gbà lọ́wọ́ Gandhi ní àwọn àkókò yìí tẹ́ ẹ̀ rẹ́rìn tó jẹ́ pé òun lójú, ó lé ojú. Ẹ lọ wo fọ́tò ibi tí wọ́n ti ń kí Gandhi, tí wọ́n ti ń pe kábíyèsí o, tó ti ń jó, tó ti ń yìn, tó ti ń ṣe gbogbo ẹ̀. Ojú ẹ̀ lé koko bí ojú ẹja ni. Kódà nínú fọ́tò yẹn, nínú fídíò yẹn, Gandhi ò jọ pásítọ̀, ó jọ ológun lójú mi. Ẹja ogun ni. Ẹja jìgbìjìgbìjìgbì. Ẹ kọ́kọ́ ti máa sun ẹkún abẹ́ ilé tẹ́lẹ̀. Ṣé rí ìgbà tí ẹ̀sìn yín bá máa fi rùn bọ́ síta lórí social media, ẹ mọ̀ wípé mo sì sọ bẹ́ẹ̀. Ẹ̀sìn yẹn, ẹ̀sìn ńlá ni. Ṣé wá rí Gandhi gangan fúnra rẹ̀? Ó máa rò wípé gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣe ń kí tẹ́yìn sọ pé kábíyèsí yẹn, gbogbo plan inú ẹ̀ ló ń rò. Look at it, look at him, look at his face.
his expression, facial expression. Look at everything. It's written boldly on his face. It's written boldly on his face. Tí Gandhi tí ọwọ́ ẹ̀ bá tẹ èkú idà tán, jágbajàgba o. Ẹ mọ̀ wípé ẹran tí wọ́n fà tó kọ̀ tí ò já, òun ló ń pè ní nọ́ọ̀mù. Ṣé wá rí nígbà tó bá wá díò pẹ̀lú yín tán, àwọn irúnmọlẹ̀ náà fúnra rẹ̀ wá díò pẹ̀lú òun náà. Ẹ wò ó, ohun tí àwọn irúnmọlẹ̀ fi máa díò pẹ̀lú ẹ̀ mú mọ́ o, ṣùgbọ́n ó le, mi ò ní lè sọ. Ẹ mọ̀ pé mi ò bẹ̀rù. Mo fẹ́ sọ tẹ́lẹ̀, mo bá ìyá mi kan sọ lórí fóònù ní ìrọ̀lẹ́. Wọ́n ní, ẹ wá sọ yẹn síta o. Mo ní mo ti gbọ́, mi ní sọ. Ọ̀rọ̀ kan ò wúwo lẹ́nu mi láti sọ. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ọjọ́ náà rí bí àná tá a sọ wípé àwa la máa jẹ àkàrà bórabóra tìlú Ọ̀yọ́. Ṣé kò padà rí bẹ́ẹ̀? Má padà rí bẹ́ẹ̀ náà ni. Torí wípé kí ni òtódó ọ̀rọ̀ là ń sọ. Olóòótọ́ kẹ̀rí kò ní kú sí kò kà. Wọ́n ní kí n má sọ ẹ jọ̀wọ́. Bó ṣe máa padà rí nìyẹn. Tó bá di níjọ́ iwájú, bí mo ṣe sọ̀rọ̀ láàrin yìí ní ìsìn, ó ti yá àwọn tó yé. Ṣùgbọ́n ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́, ẹ kú ojú lọ́nà. Ẹ̀sùn ẹ̀jẹ̀. Ẹ̀sùn mi ò kọ̀. Nínú àwọn bàbá wa tán wà nínú Ògbómọ̀ṣọ́ tí mo ti bá sọ̀rọ̀, ẹ bá hate mi, tó bá dijọ́ iwájú ẹ pé mo sọ bẹ́ẹ̀. Ṣé àwọn pé mo bá ọ̀pọ̀lọpọ̀ nínú yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí? Ṣé àwọn pé mo bá yín sọ̀rọ̀? Ṣùgbọ́n kò nílò. Ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀. Ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ torí pé Gandhi á jẹ́ kẹ́ mọ̀ wípé ilé ayé mòrù. Ṣé gbogbo ohun tẹ́ jẹ yẹn ẹ máa pọ̀, ẹ tún máa pọ̀ extra. Ẹni tí ò bá yín jẹ gan á bá yín pọ̀ nú ẹ̀. Torí Gandhi á fi ojú yín kan ìtójú màbú lọ. Tá bá ń bá yín sọ àwa ọmọ yín, ẹ kì í gbọ́. Ẹnu wa máa ń rùn. A ní respect. Ààrẹ ni bí wa, ajábọ́lá tọ̀run ni, wèrè ni wá, àgbàdùn, ọmọ òfò, ọmọ ẹnìkan òbí, ọmọ ẹlẹ́lẹ́yà, oríṣiríṣi bẹ́ ṣe ń bú wa, ó ti mọ́ wa lára. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí, successfully, in tó máa ṣí yín lọ́wọ́ iṣẹ́, láìpẹ́ ọjọ́ tẹ́ ẹ̀ fi ní rí tiwa bàjẹ́, àti activate ẹ̀ fún yín. Ṣó ti yé yín? Ẹni tó bá fẹ́ fojú sunkún ọmọ ẹ̀ nínú yín, kò nawọ́ sí mi. Báwọn tàwọn aṣíwájú yín, àwọn tí ṣáájú yín, bó ṣe ti fojú sunkún in tó ń dùn wọ́n nínú jù láyé wọn. Tó bá dẹ̀ rò wípé ẹnu ni mo ní bí ìtajàkàrà, gbìyànjú ẹ̀ wò. Wàá mọ̀ wípé ajura wa lọ ti jàkadì kọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Ògbómọ̀ṣọ́, ìbá dára kẹ́ gbìyànjú torí ẹ̀yin náà máa fara gbá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ gbìyànjú o. Tí Gandhi bá ti jókòó síbẹ̀, gbogbo eléyìí tí mò ń sọ yìí ó máa come to pass o. Òun gan fúnra rẹ̀ á gbóòórùn ara ẹ̀ toró máa dàbí ẹran sísun ni. Ṣé pé kò sáyé tí ò ní gbóòórùn ẹran sísun? Gbogbo àwọn tó wà lágbègbè ibẹ̀ máa gbọ́. Wọn lè ṣe kán má gbọ́. Ẹ̀yin aráàlú Ògbómọ̀ṣọ́, tí Gandhi bá ti jókòó síbẹ̀, season film ni. Ojú la làálẹ̀ yìí. Etí la làálẹ̀ yìí. Etí wa ò ní di, ojú wa ò sì ní fọ́. Ẹ mọ̀ wípé má ṣe é lóògùn má mọ̀. Eléyìí tẹ́ ra wọlé yìí, ẹ lọ bèrè lọ́wọ́ tàwọn aṣíwájú yín. Eléyìí tí mo ti sọ tí ò rí bẹ́ẹ̀ rí. Ṣebí bó ṣe gbé Olúwo wá nìyẹn.
ṣe bí ojó tẹ́ ẹ lù ìlù tẹ́ ẹ lù fún Olúwo tó fi jójójójójójó àṣejó ẹ̀sìn ijó ẹlẹ́yà òun ló ń jólẹ̀ fún yín. Ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó jọ wèrè ó jọ asínwín ó jọ gbá ó jọ àwo ó jọ bí eré ló ń burú sí lójoojúmọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Bó tilẹ̀ jẹ́ pé bó ṣe wà yẹn Olúwo kò lè fara rẹ̀ lọ, kò lè ṣe kí ni, kò lè fara rẹ̀ lọ. Àwọn irúnmọlẹ̀ wa ti jí, ṣó ti yé yín? Ẹni tí ò bá ní ojú inú kò lè mọ̀. Gbogbo ohun tí ẹ bá ti ń ṣe fún ìran káàárọ̀ oòjíire àsìkò ẹ̀san tẹ́ máa kérò èrè kò dẹ̀ lè pẹ́. Ọlọ́run àtijọ́ òun là ń lò ní ìsìn, Ọlọ́run ìsìn ló ń pẹ́. Ṣé wọn pé àwọn bàbá wa lọ́lọ́run àtijọ́ yẹn àwọn ìyẹn tí wọn kò ṣe kó tètè gba ṣéǹjì ẹni tó bá ti jí nǹkan báyìí kán tètè pe Ṣàngó kán fi Ṣàngó wá ni. So Ọlọ́run àtijọ́ yẹn òun ló dáa jù. Ọlọ́run ìsìn onírọ́ ni. Ṣó ti yé yín? Láyé àtijọ́ tó o bá ti lè jí nǹkan kán fi ẹni àìlàlà ni. Gbogbo ibi tí space bá wà lára ẹ pátápátá láìlàlà máa bá mi rọmi sí títí débi etí ẹ ó máa wú kú ni. Éèjì yẹn làwa náà padà sí torí a mọ̀ wípé ojúbọ̀rọ̀ ṣe é pọ̀mọ́ lọ́wọ́ ẹ̀kọ́ yín. Ẹ lè sinmi. Arọ ni ó wáyé Oníkòyí ò gbọdọ̀ sinmi ogun lọ. Ṣó ti yé yín? Eléyìí mo sọ lálẹ́ mi kì í ṣàsọmọ mi máa tún mi sọ láṣẹ Èdùmàrè. Ṣó ti yé yín? Èmi náà mo máa lọ kì í ṣàsìkò yìí o. Ikú mi ò mo tún máa darúgbó gan. Mo máa darúgbó Olódùmarè gbọ́ máa 90. Ẹ tí mọ̀ ẹ rò pé mò ń ṣeré. Mo máa 90 nígbà tí n bá ti fi rọkùn tí n ti fàbòsí kun tí n ti fojú kòkòrò kun. Ṣó ti yé yín? Tí nǹkan ọrọ̀ ajé tí ò kó sí mi lẹ́mìí tí mo mọ tí mo gbé dání mi ò lè 100 màámi mi ò lè 100 90 náà ni mo máa bá tèmi lọ 90 ni kí n lè tètè lọ pa àwọ̀ wá. Mo sọ fọ́kọ mi mo ní mi ìfẹ́ padà wá sáyé mọ́ pé tí n bá ti darúgbó tí n bá ti lọ mi ìfẹ́ padà. Ọkọ mi ní kí ni tó bá lọ bẹ́ẹ̀ yẹn àwọn tó máa bàjẹ́ wọ́n á ti padà wá wọ́n á ti wá ba gbogbo ẹ̀jẹ̀. Mo ní tí n bá ti lọ lé ní báyìí ọ̀la ni màá tún padà ọ̀hún gbọ́dọ̀ bàjẹ́. Ọkọ mi ní gbogbo ohun tó pátápátá tó wá lọ ní ìwà pẹ́ wà lọ sinmi díẹ̀ kó tó padà wá lo 100 years wà lo 200 years. Àwọn èèyàn yìí wọ́n á ti padà wá wọ́n á ti ba gbogbo ẹ̀jẹ̀ wà tún wá bá gbogbo ẹ̀ dàrúdàpọ̀. Mo ní tíjọ́ tí n bá ti lọ báyìí ìjọ́ kejì ni mo ti kó wọnú aláboyún mi ti ń rọ̀ mí. Gbọ́dọ̀ bá kíní tà ń sọ èyí jẹ́. Ẹ̀yin bàbá wa l'Ógbòmọ̀ṣọ́ à ń ṣọmọ burúkú kì í ṣàṣà wọn kọ́ wa alẹ́kọ̀ọ́ ọmọlúàbí ni wá. Ṣùgbọ́n ẹ̀yin bàbá wa àti ìyá wa ẹ̀yin lẹ̀ ń ba ọmọlúàbí wa jẹ́. Gbogbo ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ ká níbẹ̀rù àgbà yẹn ẹ̀yin lẹ̀ ń gbà lọ́wọ́ wa nígbà tẹ́ ẹ fẹ́ yàn wá jẹ pa. Orin Saheed Òṣùpá ó ní mo lè burú sọ́mọdé o kí n dẹ̀ yaṣa ságbàlagbà o. Ó ní ọmọdé tóun bá burú sí ó ní ọmọdé yẹn rí òun fín ni. Ó ní àgbàlagbà tóun bá yaṣa sí ó ló ti fẹ́ rẹ́ òun jẹ pa ni. Ẹ lè rẹ́ wa jẹ pa o torá wa gan ò ní gbà ẹ̀yin ò ní wọ̀ kún fún wa àwa ò sì kí ìgbà láàbọ̀. Ẹ̀yin bàbá wa àti ìyá wa àjọ tẹsẹ̀ kan bọ ṣòkòtò kan náà. Tẹ bá ń rò wípé à ń disturb yín bí tá a máa wà rèé o tá a máa jàkàrà gbogbo yín o. Olódùmarè ń gbọ́ a máa jàkàrà yín. Ìtó bá ti kú nínú yín ní ìsìn màá tún jàkàrà màá tún dà mí ìsojú eégún. Ṣó ti yé yín?
torí orí burúkú yín ò fẹ́ dáwọ́ dúró, orí burúkú yín kò fẹ́ stop, ẹ sì lè fi orí burúkú yín rántí wa, ẹ lè fi orí burúkú yín, nítorí gbà tí Gandhi wọ́n ní wípé Gandhi sọ fún yín wípé òun máa gbé gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lárugẹ, ọ̀nà oko gan wọ́n yí padà ká máa pé ọ̀nà ẹnu, ṣèbẹ́yìn náà lẹ́ ń pòwe, ṣó búra fún yín ni, ṣó búra fún yín ni wípé òun ò ní fojú ìṣẹ̀ṣe gbolẹ̀, ṣẹ́yìn tó bẹ́ẹ̀ ni ládùúrú gbogbo nǹkan tẹ́ ẹ ti gbà kó tó di pé ẹ gbà láti gbé síbẹ̀, ẹ̀yin tó bẹ́ẹ̀ láti sọ fún pé kó wá lọ búra fún yín pé kò ní fojú ìṣẹ̀ṣe gbolẹ̀, medicine after death lẹ fẹ́ ṣe, tó bá wá débẹ̀ tán tó bẹ̀rẹ̀ sí ní yàká gbá yín lójú, àbẹ́ ẹ̀ mọ̀ wípé bí Gandhi tẹ́ bá ṣe gbé síbẹ̀, tẹ́ bá ṣe gbé Gandhi síbẹ̀, ó máa kọ́kọ́ gbé adé ẹ̀, ó máa gbé wọnú chọ́ọ̀chì tá ní òun lọ dúpẹ́ fún Jésù ọba àwọn ọba, àbí nǹkan tó máa ṣe kọ́ nìyí. Ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ alájẹfẹnunulẹ̀ ló pọ̀ jù láàrin yín, kì í ṣe gbogbo yín, torí gbà yẹn ló máa ní àtúnbà gbàlagbà. Kàsíìmù ní alájẹmọbíra, bẹ́ẹ̀ ṣe ń jẹ́ lẹ máa fi tí ẹnu ọ̀tún jẹ ọwọ́ ẹ̀tún ṣẹ́ lẹ́ ń kó gbogbo ẹ̀ wọ̀mùwọ̀mù jẹ. Nígbà tí Gandhi bá wọlé tán ẹ ti máa wò pé àpàdé mi ni ìṣèbá mọ bó ṣe débẹ̀, ó yá ẹ jẹ́ ká máa gba nǹkan lọ́wọ́ ẹ, lẹ́ẹ̀bà tún tẹ̀ sí, ó máa rí yín fín, á fi ojú yín á fi yí ilẹ̀ ńlẹ̀, á fi yí ẹrọ̀fọ̀, ojú yín máa bó lọ́wọ́ Gandhi. Ẹ tí ì mọ mẹ̀mẹ̀, ẹ mọ mẹ̀mẹ̀. Gandhi á fi ojú yín rí àtàlátàbà bàlágbà, ẹ wá mọ̀ wípé ẹ ṣe nǹkan ṣe láyé yín, á díò pẹ̀lú yín, á fì yín làkàlàkà, á gbẹ̀mí yín, kóun gangan fúnra ẹ̀ tó wá ṣe orí burúkú, torí orí burúkú ló wá sí orí àpèrè yẹn wá ṣe, ó máa ṣe orí burúkú gbẹ̀yìn. Mi ò ní problem pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé ìfáàlù lẹ fi mu, ṣùgbọ́n kì í ṣe fáàlù lẹ fi mu, òun dẹ̀ ni mo sọ fún yín yẹn kàfàkàtì, and there is nothing to anybody lè ṣe sí, àdàbí tí n bá parọ́ mọ́ yín lóko, àdàbí tí mo bá pa irọ́ mọ́ yín pé kì í ṣe fáàlù lẹ́dá tẹ̀ fi mú Gandhi sórí oyè nìkan lóko, ṣùgbọ́n tí mi bá parọ́ mọ́ yín, ẹ máa rò kú wọlé, ẹ máa rò kú jáde ni, ègún inú ilé máa máa ṣubú lẹ́gùn ìta fún yín ni, ìbànújẹ́ máa máa ṣubú olùbànújẹ́ fún yín ni, àdàbí tó bá yẹ pé mo parọ́ mọ́ yín nìkan lóko. Mi ò parọ́ mọ́ yín o, ẹ̀yin náà dẹ̀ mọ̀. Ó dáa o, kẹ́ fold ọwọ́ yín, kẹ́ máa wá máa wo nemesis. Ẹ mọ̀ túmọ̀ nemesis, àtúbọ̀tán ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àtúbọ̀tán, torí àbòsí òun lẹ fi gbé Gandhi síbẹ̀. Ẹ rí, ó sì ṣì ń dìjà lọ, ẹ̀yin lẹ wá sọ wípé nígbà tí Ṣèyí Múkúdé ìyẹn ti bá yín sign ẹ̀, ẹ wá ní kí kóòtù kíyẹn gbẹ́nu sàn, ẹ wá gbé lọ, ẹ lọ gbadélé lórí, àbí wọ́n ti ní ẹ̀ ń gbé lọ sínú ìpèbí, ẹ ń lọ ṣòro fún, orò mélòó lẹ fẹ́ ṣe fún? Tẹ́ ẹ̀ bá ti ní ọba ògidì lórí oyè, ṣe mọ̀ pé ó náà ní àwọn ètùtù kan tẹ́ ẹ̀ ní lè ṣe nínú ìlú, ó máa ní àwọn òrìṣà kan tẹ́ ẹ̀ ní lè bọ for that time tí ọba yẹn ṣe wà lórí oyè, torí wípé ògidì ọba ló máa ń ṣe irú àwọn ètùtù yẹn. Ògidì ọba ni wọ́n máa ń bọ irú àwọn òrìṣà yẹn ní time tiẹ̀, àbí ẹ rò pé bọ́ ti ń ṣe tipẹ́tipẹ́ tí wọ́n mú jẹ ni? Òun lẹ gbé lọ́wọ́ yìí. Ẹ ti gbé adìyẹ òtòṣì, a máa ròyìn lékú lọ́wọ́, à á ròyìn lárùn lọ́wọ́, ẹ ní sinmi. Bẹ́ẹ̀ ṣe sọ pé àwa ọ̀dọ́ òwòyí ojú tìlẹ̀ máa mú wá fún wa ní gbogbo ibi tí a bá ti ń jẹ́ Yorùbá, tá à ń jẹ́ ọmọ kóòtù òjíire, orí àpèrè wa jẹ́ number 1 tí wọ́n fi ń pè wá ní ọmọ káàárọ̀ òjíire, ọmọ aládé. Tẹ́ bá ti sọ wípé ẹlẹ́yà lẹ máa ṣe lórí ẹ̀,
tẹ bá ti sọ wípé ẹlẹ́yà lẹ máa lọ máa ṣe lórí ẹ̀, ẹ máa ṣe ẹlẹ́yà yẹn kú ni. Ẹ̀yin tẹ gbìmọ̀ pọ̀ tẹ wá silence àwọn bàbá wa tán jẹ́ olódodo ní ìlú Ògbómọ̀ṣọ́, ẹ máa bá wọn kúkú àjọkú, ẹ bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀, ẹ là lọ́ọ̀dẹ, ẹ parí iṣẹ́ yín sójú títì torí ìkànnì yín. Gbogbo ayélujára la ti ń rí pé àwọn ọ̀dọ́ ń padà sínú ìṣẹ̀ṣe. Gbogbo ayélujára lẹ́yìn náà ti ń rí wípé ìṣẹ̀ṣe ti gòkè, wípé ìṣẹ̀ṣe ti di ohun tá à ń gbé gẹ̀gẹ̀ bí ọmọ tuntun. Gbogbo wa ti padà délé. Ìgbà tá a padà délé ìgbà yẹn kẹ wá kọrin mápá mọ́ṣẹ́ ẹbí ní ṣíṣe. Ẹ wá rò pé ó máa gbè yín. A ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, fíìmù tó gùn ni, season fíìmù ni. Nígbà tó bá máa ṣẹlẹ̀, ẹ mọ̀ pé mo ti sọ. Tí wọ́n bá bí yín dá, tí wọ́n bí yín dá, tó jẹ́ ìyá kan bàbá kan ló bí yín, tí ì ṣe ìyá kan bàbá 15, tó bá bí yín dá, ẹ jẹ́ kí n tẹ̀lé ẹ̀ bẹ́ẹ̀. Ṣé pé tí n bá ń bínú, tí n bá ti dé limit mi, mo máa ń dára mi padà. I'm so angry right now, but anger mi yẹn, because nígbà tí nǹkan yìí bá máa ṣẹlẹ̀ tán, ó máa dàbí ìtìjú fáwa náà, fún àwa yìí. Ó máa jẹ́ nǹkan ìtìjú, kì í ṣe dàbí, but àwa náà la máa padà borí yín. Ojú la lálẹ́ yìí, bí Gandhi ṣe máa ṣe yín, bí ọṣẹ ṣe ń ṣe ojú la lálẹ́ yìí. Bóun náà dẹ̀ ṣe máa end, ṣé ó ti yé yín? Ta ṣe máa jẹ àkàrà tòun náà, ojú la lálẹ́ yìí. Season film ni. Ẹ̀yin gan ẹ̀ ní pray kó tán, torí ẹ̀yin lè bẹ̀rẹ̀. Mi ò rí sọ jù báyìí lọ. Tí a ṣe ń sọ láti jọ́ ẹ̀ nìyẹn, táwọn akúrí kan máa bọ́ sórí social media, you're just talking, you're just shaking it kan, ẹ máa kọ síbẹ̀. Ní ìgbà tó bá máa ṣẹlẹ̀, ẹ mọ̀. Ṣé bíbẹ̀ náà lájọ wà? Ẹnu ẹ̀ lájọ wà yìí tí ìgbólówó nú. Igun parí kẹ̀kẹ́ ẹyẹ ayé, olókìkí òru ẹ̀yin lọ pàpà pààrà, ẹ̀yin lọ́kàn yìí àforúgbéni níjà, ẹ̀yin ẹyẹ ragajigi tí ń fò lókè rẹ́gírẹ́gí. Láwòríwòjìwò ìyá mi òṣòròǹgà, adìyẹ mi ò mọ̀ pé òun àṣọ òjẹ làṣà ń wá mo ṣe bẹ́ẹ̀. Èṣù is not Satan. Èṣù kìí ṣe Sátánì. Olódùmarè is not God. Ó dàbọ̀, mi ì rí sọ jù báyìí lọ torí inú ń bí mi. Ló jẹ́ kí n wá nǹkan tí mo máa play tí mo lè fi calm down. I'm so angry right now. Nǹkan tí mò ń rí ẹ̀yin ò rí, ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní play out, ẹ rí pé mo sọ bẹ́ẹ̀. Ẹ rí pé mo sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n end kí n lè calm down. Love you so much. Ìbá ní kí n fi orin wa end, but I'm so angry. Ẹ má bínú sí mi ẹjọ́. Ó dàbọ̀. Love you.